ló ṣe àṣà tó bọ̀ mi sà. kí lẹ̀ ń là kọjá máa ń gbọ́ yín mà. Mo tí o àti dádì àwọn méjì náà jọ bẹ̀rẹ̀ láti ìgbàlẹ̀ tí wọ́n bímọ sí bí kankan ọ̀dọ̀ wọn lọ́nà bímọ tí wàá ṣẹlẹ̀ pé mo tí mo wá lọ ṣiṣẹ́ ní àjà dádì mi wà ní ọ̀tọ̀ ní táwọn wà Èkó ṣàmìjọ wà. So wọn kì í wálé déédéé dádì mi ṣáà máa ń complain fún wa àmọ́ ní kọ́ ní sùúrù torí àjù mẹ́ta ní ọwọ́ wọn. So a máa ní kọ́ ní sùúrù kọ́ ní sùúrù. So nígbà wá di ilé mi náà wá pè mí pé ó ti sú. Ó kàn fún wọn ní nọ́mbà yín torí àwọn ìgbé tó bọ̀ mo ní kọ́ pé mo ní ìmọ̀ bóyá ní nọ́mbà ò gbogbo ilẹ̀ ń ṣe ètò àwọn tẹ́ ẹ̀ ṣe lọ́wọ́ tí wọ́n ní kó ẹ̀ gbé. So wọ́n wá ní àwọn lọ síbẹ̀ láti lọ bá wọn ní káwọn tiẹ̀ lọ ibi tó ń gbé mi pé káwọn náà lo ọyá bíjọ́ méjì káwọn padà. Wọ́n ní sọ báwọn ṣe débẹ̀ pé wọn ìdáhùn sùn ọkàn sáà ní àwọn náà ń jáde àwọn náà ń jáde kí wọn bẹ̀rẹ̀ ṣe máa dìbí ìtàwọn báyìí tí wọn láwọn ń jáde àwọn ń jáde fún wọn ìdáhùn sùn. Tí òun náà wá ní bẹ́ẹ̀lì ti bóyá wọ́n ní ẹlòmíì wọ́n ń fẹ́ níbẹ̀ nífẹ̀ẹ́ káwọn mọ̀. Táwọn bá bẹ̀ wà lé tó máa rí pé fóònù àwọn rí ìgbé wọn máa bínú wọn máa pariwo ní àárín pásítọ̀ dáhùn ìyá dá sí tí mo ṣe wá nínú ìwà àmọ̀kọ́ tí mo fẹ́ ṣe láàrin ìmọ̀mọ̀ tí mo fẹ́ fún wọn láàrin. ẹ ṣé pẹ̀lú agbára Ọlọ́run orí yín ò ní dàrú orí yín ò ní dàrú ó ṣe yẹ kí ọmọ alálùbáríkà ṣe náà nìyẹn tọ́rọ̀ bá ti fẹ́ rújú bẹ́yẹn kí yẹn dẹ̀ tọ̀ àwọn tó jágbàlagbà lọ. Ẹ tọ́mọ ọdún mélòó báyìí? 35 years. Ẹ ti wed? Bẹ́ẹ̀ ni mo ti wed. Ẹ ṣé ilé ọkọ yín ò ní dàrú ó ti ẹ̀ dá báwọn ilé ọkọ yín ò ní dàrú. Ẹ láàbúrò méjì lẹ́yìn àwọn náà ti ṣègbéyàwó? Bẹ́ẹ̀ ni mo láwọn ọkùnrin méjì lẹ́yìn. Àwọn náà ti níyàwó. Ìkọ́ ẹ̀rẹ̀ ṣe wedding ìbọ̀ kò tí ì ṣe. Ọjọ́ àkọláyọ̀. Ó yàrá ìfẹ́ ṣe wedding nítorí incident kan ṣẹlẹ̀ sí èmi sí òkú àjọ tí ì ṣe. Ok láwọn jẹ́rìí rẹ̀. Ẹ jẹ́ n béèrè béèrè kan lọ́wọ́ yín mà. Dáàdi yín níyàwó mélòó? Náà níyàwó kankan first wife wọn tó ìgbà kan ti jọ wà ní kékeré ìyẹn ti lọ ọmọ tó bẹ̀ bí ọmọ 49 years ní wá ṣáìsì. Ṣẹyọ kan ló bí fún wọn bọmọ yẹn ti wá kú tí wọn wá fẹ́ rúmà yẹn padà rúmà yẹn ló dẹ̀ bí mímu ẹyọ kan tó bí náà ìyẹn dẹ̀ tó. Lédè kan sìn ẹ̀yin ni ẹ̀yin mọ́mì yín nìkan ló wà lọ́wọ́ dáàdi yín. Àwọn nìkan ni wọn lórogún wọn fẹ́ òkú àbíkọ́ fẹ́ lómi. Ẹ farabalẹ̀. Mọ́mì yín ti ń ṣiṣẹ́ lájà ó tọ́dún mélòó? Ó ti lọ bóyá bí 2 years. Iṣẹ́ wo dáàdi yín ń ṣe? Ìlú wo dáàdi yín wà? Ṣé Ìbàdàn náà wà tí wọ́n? Transport yẹn lọ òkòkò Èkó náà làwọn náà wà. Ṣùgbọ́n ọ̀nà wọn jìnnà síra wọn. Ṣé dáàdi yín ti kọ́lé àmọ́ rẹ̀ǹtílé? Wọ́n ti kọ́lé bọ̀ wọ́n ti parí ẹ̀ lọ́dọ̀. Elédè kan ibo náà gbé? Family house. Bí family house náà gbé bẹ́ẹ̀. Náà gbé ẹ ṣé. Màá kàn béèrè kan lọ́wọ́ yín mà. Ilé yín ò ní dàrú ẹ ṣàmì o. Ẹ fi ọ̀rọ̀ ìṣirò ara yín ni o. Ẹ fi ọ̀rọ̀ ẹ̀lò. Mọ́mì yín ti ń discharge dáàdi yín tán bá lọ síbẹ̀ yẹn. Ìtumọ̀ wo ló ní sẹ́yìn mà? Gẹ́gẹ́ bí ìyáálé tẹ̀yìn náà jẹ́. Ó ti ní ìtumọ̀ kan ti ń fẹ́ lómi ni kan ti lẹ́lómi kan fẹ́ ń bẹ̀ ni. Ṣẹ́yìn wá bí mọ́mì yín léèrè wípé kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ sí dáàdi wa bẹ́ẹ̀ bí wọ́n léèrè. Wọ́n ní fún wa ní opportunity láti béèrè wọ́n á kàn kojú wa. Wọ́n máa ṣépè wọ́n máa sọ̀rọ̀ sí wa. Wọ́n ní jẹ́ ká sọ̀rọ̀ wọ́n sáré bí ìgbà wọ́n sáré máa sọ̀rọ̀ sí wa. Ṣé ẹ ti wá kí dáàdi yín lọ fẹ́yàwó mi báyìí? Èmi ti ní bóyá kan lọ nìkan tí mo ti ní màá yọjú sọ́dọ̀ wọn jọ Friday. Èmi àtàwọn àbúrò mi wà jókòó. A wà sọ fún wa pé nǹkan tá a fẹ́ lélẹ̀ tí wọ́n bá ti wá bá wa fẹ́ á nìkan jẹ́ kí dáàdi wọn lọ fẹ́ lómi. Ẹ ṣé ẹ fẹ́ lọ báyà yín bẹ́ẹ̀ yẹ kẹ́ ẹ sọ fún yàyín àbí? Bẹ́ẹ̀ni. Ayé yín ò ní bàjẹ́ ẹ̀yin ọmọ yìí. Ayé yín ò ní bàjẹ́. Ayé yín ò ní bàjẹ́. Ayé yín ò ní bàjẹ́. Ọlọ́run ò ní jẹ́ kí ilé ọkọ tí yín ò gbóná mọ́ yín. Tí màá sọ fún ẹ gbégbèsè yẹn tí ìyá yóò bá ti wá cooperate pẹ̀lú yín mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Ọlọ́run ní fìyà jẹ yín náà o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má fìyà jẹ bàbá yín in tó báyìí kí bàbá yín ó ṣe lójú ọjọ́ ẹ jẹ́ kí bàbá yín ó ṣe é ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé yẹn ìgbésẹ̀ tó dáa náà ni ṣùgbọ́n tí ìyá yóò bá ti cooperate á dà kẹ́ support bàbá yín torí pò náà ní gbèsè ayé ẹ̀ láti gbé o
ẹ̀yin náà jẹ́ ń jẹ ọmọ o ẹ kú kalẹ̀.